ẹ káàbọ̀ padà gbogbo ọmọ nàìjíríà gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ọlọ́run aláàyè kò ní fi wá wọ́n ra wa ojú abẹ́ lẹ́tọ̀ ètò náà lójú abẹ́ akín káàbọ̀ padà sórí ètò àríyànjiyàn nílé ìgbìmọ̀ asòfin àgbà lórí ètò ìdìbò tó máa wáyé lọ́dún 2027 pàápàá jùlọ ìdìbò gómìnà àti ti ààrẹ wọ́n ní ẹjá sún ọjọ́ ìdìbò sẹ́yìn fún odidi bí oṣù mẹ́fà kó tó di ọjọ́ ìbúra fúnni lélẹ̀ tí yóò jẹ́ ká ti mọ ibi tí kùdìẹ̀kudìẹ̀ kù sí ọ̀nà láti kó yanjú kùdìẹ̀kudìẹ̀ eléyìí tó bá yẹ ká gbéra ilé ẹjọ́ tá a fàfàfà tí ò ní tán mọ́ nínú ilé táwọn nígbàgbọ́ wípé kò sábà sí nǹkan tó yẹ ká fà ju oṣù mẹ́fà lọ lélẹ̀ tó túmọ̀ sí pé kì í ṣe gbà tá a bá búra fún èèyàn tán ńlá tó ẹsẹ̀ wọn lé káàkiri pé ètò èsì ìdìbò tó gbé ọ wọlé kọ̀ tọ̀nà èèyàn fẹ́ challenge ẹ̀ nílé ẹjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ délẹ̀ yìí o. bẹ́ẹ̀ ni mo kí ara lélẹ̀ kan sí o mo kí n pẹ́ kú fẹ̀tẹ̀ ní sílé iṣẹ́ yìí ẹ rí i pé ilé ìṣàfihàn paṣẹ láwọn ọmọ ìlú ìkan tí wọ́n nífẹ̀ẹ́ lulẹ̀ nàìjíríà dọ́kàndọ́kàn léyìí tí ò ní sọ ń pa ẹ̀yà tàbí ẹ̀sìn tó rà tí wọ́n kóra wọn bó ti yẹ pé tó léwájú ìgbìmọ̀ tẹ̀kótó tí wọ́n rí sí ọ̀rọ̀ àtúntò ìwé òfin ilẹ̀ nàìjíríà tọdún 2022 tó tẹ́ bá gbàgbé láàkó ààrẹ olóògbé ajagunfẹ̀yìntì muhammadu buhari ńlá kọ́ ní àtúntò tó ṣe sàn kan gbòógì síwèé òfin ètò ìdìbò ilẹ̀ nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí ni o lọ́dún 2022 ọ̀hún wọ́n ti mú àwọn àtúntò tó lọ́ọ̀rìn débà ṣùgbọ́n ẹ rí i pé wọ́n gbọ́dọ̀ máa ṣàtúntò láti gbàdégbà ni eléyìí tí ó mú kíkiní ò jalejako nínú ìjókòó ìfikùnlukù ta gbangba tí wọ́n pe àwọn alẹ́ lọ́rọ̀ àwọn tọ́rọ̀ ètò ìdìbò kan tí wọ́n jọ pẹ̀kẹ́lù nínú ìjókòó ni wọ́n ti dábàá pé ọjọ́ márùndínláàádọ́sàn 185 days tó jẹ́ bíi gégé oṣù mẹ́fà sí kísà tí wọ́n wà lákòókò yìí kọ́ tẹnubọ́dọ̀ ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún tí wọ́n ṣètò ìgbéjọba fúnra wọn iye tó yẹ pé oṣù kọkànlá ló bọ́ sí pé kí wọ́n ṣètò ìdìbò sílé iṣẹ́ ààrẹ sílé iṣẹ́ gómìnà pé tí wọ́n bá ṣètò ìdìbò yìí yóò gbogbo fanfa awuyewuye tó bá sí lẹ́yìn ètò ìdìbò wọn ò ti yanjú ẹ̀ pẹ̀lú àkọ́kọ́ ìwé àtúntò òfin ìdìbò ó ti ọkọ̀ máa tó dìbà pé ọ̀pọ̀ jù 90 ọjọ́ pé kí wọ́n máa yanjú gbóngbòngbòn ìyẹn 90 days kí wọ́n ti yanjú fanfa ní lower court tribunal ní o appeal court ní o ó wá pọ̀ jù fúnlé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ supreme court wọ́n máa lo 60 ọjọ́ 60 days gbogbo ilé ìtabaro méjèèjì pọ̀ ẹ̀rí pé ó sì bọ̀ sí rẹ́gí àwọn gbèdéke àfojúsùn oṣù mẹ́fà yìí kódà gan 90 plus 60 150 ni àádóje ọjọ́ sí ni kò tí ọjọ́ sì kúnlẹ̀ àádọ́jọ a sì ń lọ sí 150 eléyìí ti fààyè ọjọ́ díẹ̀ lẹ̀ gbogbo eléyìí ni àwọn àfojúsùn àwọn asòfin pé fanfa kẹ́nìkan tí ó kọ́ wà ń pò kó ti gbowó òlù díẹ̀ ká tó pa lé lọ lórí pé ẹjọ́ kò ti yó ká tó sọ pé a fẹ́ yọ yóò ti yó bọ́ńbọ́ àbí kò ń ti mọ̀ múra nímúra pé wọ́n lè padà yọ mí lọ́la o tí n bá ti bù ní ìsìn kí n yá fi ṣàjẹmọ́nu tọ̀dọ̀ mi ni o. torí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Rivers níbi tí Rotimi Chibuku Amechi Celestine Omeya náà tí wọ́n lé Celestine Omeya tó yẹ kó lo sáà díẹ̀ káwọn Chibuku Amechi tó gbàjọba lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ yìí ó mú kí èbù ẹ̀yìn tó rẹ́ni tó ti jẹ́ gómìnà rí ẹ lọ wo Emeka Ihedioha ní ìpínlẹ̀ Anambra nípínlẹ̀ Imo àtàwọn ìgbésẹ̀ mi tó ti wáyé lágbo òṣèlú lè tẹ́ pé tẹ́ ẹ bá wò ó bí pé ẹni tí ọmọ ń tọ́kàn ti faná sílé kókó lọ́rọ̀ wá dì àtúntò àwọn ilé asòfin èmi gbósùbà fún o mo sì nígbàgbọ́ pé èso ńlá èso oore náà ni ó ṣe fún ìjọba alẹ́ yìí. Ọlọ́run tá a bá fojú náà wò dáadáa a rí i pé lóòótọ́ kò sí ejò tí kì í buné jẹ ṣùgbọ́n a tún ṣàkíyèsí pé àwọn ejò kan wà tó jẹ́ pé ejò abániṣeré ni wọ́n tá a bá sọ pé mọ̀nàmọ́ná alẹ́ ni máa ń jà ó sì lè báyàn ṣeré lọ́sàn-án tá a bá sọ pé ọ̀ká bẹ́ẹ̀ bá fi nǹkan ṣe ẹ̀ sáà ti mọ̀ tẹ́rù mọ́lẹ̀ ó sì lè báyàn ṣeré ní sáà kan ó túmọ̀ sí pé bó ti wù káwọn èèyàn ti ń bẹ nípò ìjọba nípò àṣẹ kí wọ́n burú tó kí wọ́n mọ̀ láàánú tó àṣàyèrè àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n mẹ̀tọ́ tán mètò tán sì jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú lọ́kàn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìlú ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan kan ní ń fa sábàbí torí tẹ́ ẹ bá wò dáadáa wọn rí i pé pẹ̀lú bí àbá yìí ṣe dán mọ́rán bó ṣe dùn ún gbọ́ létí tó bá a ṣe mọ̀ wípé yóò mú èso rere wá fétò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan tó ń ṣàtakò sí àwọn kan tó ń dìde àtakò wọ́n ní ọgbọ́n ni wọ́n fẹ́ kí Bọ́lá Tinubu ó lò kọjá àsìkò tó yẹ kó lò nínú gbogbo ọ̀rọ̀ tá a là kálẹ̀ ní ìsìn ọ̀rọ̀ Bọ́lá Tinubu ló wà ńbẹ̀ èwo ló fi hàn pé yóò ti fi kọjọ́ ó túmọ̀ sí pé tí wọ́n bá dìbò gan síwájú àkó Bọ́lá Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ hàn pé láàrin oṣù kejì
oṣù kẹta February March la máa dìbò gómìnà sí iléeṣẹ́ ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí wọ́n ní ẹ jẹ́ ká gbé wá sí November oṣù kọkànlá. gbogbo nǹkan tá a ṣe ń sọ yìí nísìnyí 2025 la ṣe wà gbogbo ẹ̀ ṣe ó bọ́ sí rẹ́gí. ó bọ́ sí rẹ́gí so that tí ààrẹ Bọ́lá Tinubu àtàwọn gómìnà ní o gbogbo fanfa tó bá wáyé láàrin ètò ìdìbò wọ́n yanjú ẹ̀ kó tó di páàrin ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún yóò dé tí wọ́n gbéjọba fẹ́ni tí ó bá wà nílùú àgàṣàkóso so that wọn ò ní máa fa àkóso fún nígbà tó bá yẹ kéèyàn máa ṣe lù ú àkótó ẹ̀kọ́ máa túkọ̀ ẹjọ́ ní ọmọ ilé ẹjọ́ ní ọmọ sáká ilé ìjẹ́pọ̀jọ́ àfojúsùn rẹ̀ sì wà fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀wọ̀n àtúntò táwọn Bọ́lá Tinubu mú wáyé wọ́n ti fi ọ̀jọ̀gbọ́n àmúpìtàn Joas Òjó Àmúpìtàn ìtọ́wọ́ láti iléèwé fásitì jẹ́ pé ó sì lẹ́sẹ̀ múlẹ̀ agbẹjọ́rò ni ọmọ ń pa ètò ẹ̀fún SAN ni ó ti lọ́wọ́ sí àtúntò ìwé òfin ètò ìdìbò ilẹ̀ Nàìjíríà wọ́n làwọn ti ń pò pọ̀ kò délé ẹjọ́ lọ ọmọ bẹ́nìkan ṣẹgbẹ́ òṣèlú kan o ẹ rí i pé ọjọ́ iwájú ni àwọn tó wà ń ṣàkóso ìmúwá fúnlẹ̀ Nàìjíríà ní sẹ́ pé yóò jẹ́ kó kọ́ wa náà kó di ká dàpọ̀ wá wò láàrin àwọn akẹgbẹ́ wa ká kó lẹ́ni tí wọ́n máa fojú mẹ́rí wò ká pò lábùrún mú bí gàrí omi mo sì ń gbà pé tèmi àti ẹ máa fọwọ́sowọ́pọ̀ náà ilẹ̀ Nàìjíríà yóò gòkè àgbà. lágbára Ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn Yorùbá ní tá a bá ti yin apó tá a yin ọrùn tá a yin ọfà tá a sì yin òǹtàfà ká má gbàgbé ojú tá a fi san ọmọ ẹranko tá a bá ti ń kí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lóòótọ́ kò sólóṣèlú láàrin wa o àdẹ sọ pé Bọ́lá Tinubu áńgẹ́lì ní 100% ṣùgbọ́n tá à ń gbìyànjú ni pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe mí gbogbo àwọn ìlànà gbogbo àwọn ìgbésẹ̀ yìí fún ìdàgbàsókè ìlú ni kò sí fún nǹkan méjì lélẹ̀ tó túmọ̀ sí pé ẹni tá a kọ́ ní kàtọ́ gbà tinú tiẹ̀ náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń gbégbèsẹ̀ yìí tí wọ́n ń mú àwọn ìlànà oríṣiríṣi jáde ká tiẹ̀ sọ pé ààrẹ ló fi sí wọn nú tàbí gbìmọ̀ kan ló fi sí wọn nú ó túmọ̀ sí pé ìfẹ́ tí wọn náà wà ń bẹ̀. ajá ní mi tiẹ̀ nú tó máa jẹ mí ọmọ ọlọ́mọ táwọn náà bá ní nǹkan rẹ̀ ń kun ní nǹkan rẹ̀ ò ní bá mọ́tì kún wọn. kò sí nǹkan méjì tó yẹ ká ṣe gbogbo nǹkan kọ́ láwọn tọwọ́ òṣèlú bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bá a sọ lé ẹ̀pọ̀ òṣèlú ni bá a sọ tàn ẹ̀pọ̀ òṣèlú ni àwa táyì sòṣèlú náà bàbá tó sọ̀rọ̀ ẹ̀ sọ pé àwọn olóṣèlú ló ti fún wa lówó tó dáa pé a fẹ́ tẹ̀lé olóṣèlú ni Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ èmi nígbàgbọ́ wípé kò sí ẹ̀dá kan tí gbọ́n tán ìgbésẹ̀ tí wọ́n bá gbé ìlànà tó bá là kalẹ̀ àmọ̀ràn tó bá mú wá táwọn èèyàn kan ò bá fọwọ́ sí kò ní ṣe sórí kò ní dẹ̀rí kò sì ní rí mọ́lẹ̀ lílé tó túmọ̀ sí pé báwọn ẹlòmíràn bá ti mú tiwọn náà wá èèyàn náà yẹ̀wò dáadáa sámọ̀ràn tó ṣàǹfààní ni sórí ṣé ìmọ́lẹ̀ ńbẹ́ńbẹ́ sí yóò mú nǹkan ìdàgbàsókè wá bá lò tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀já máa fọwọ́ sí ẹ̀já máa ṣùgbà ara wa ẹ̀já máa tẹ̀léra wa kò sẹ́ni tó máa dá pàṣẹ bíl nílé ìgbìmọ̀ asòfin tí ó dẹ̀ sọ pé òun nìkan náà ló ń tó fọwọ́ sí bíìlì ọ̀hún àwọn èèyàn kan ṣàyẹ̀wò ẹ̀ wọ́n yẹ̀wò dáadáa ọ̀dà ibi ikú díẹ̀ ẹ ṣàtúnṣe rẹ̀ ẹ̀já àtúnkàlẹ̀ kìíní wọ́n túnkàlẹ̀ kejì wọ́n ṣètò ìdìbò àwò dáadáa ẹ̀já tuntun wò dáadáa ọ̀dà ṣé ká dìbò lé lórí ẹ̀já dìbò lé lórí náà ni bí wọ́n ṣe ń ṣèlú nù Ọlọ́run káwa náà bọ́n ṣe ń ṣèlú díẹ̀díẹ̀ ni ẹnìkan kì í gbọ́n tán lẹ́ẹ̀kan náà pẹ̀lú ògo Ọlọ́run èèyàn kan ò ní gòkè kọ́ mọ́ sọ bẹ́ẹ̀ yẹ fò títí tí ọba náà ni èèyàn yín láti mọ̀ sí ẹnu gbọ́lá fúnfún tòní lórí ètò yín ètò wa Ojú Abẹ Àkàndọ̀rọ̀ Agogo ló kọ mi mo ń dágbére ti kúkọ́ tàrùn kó pàtó láǹfààní láti tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rí títí ìgbà náà ẹ má jà ẹ má fàjàgbọ́n ẹ má dàlúrú ẹ já wá ire àti àlàáfíà Jerúsálẹ́mù káwa ló lè bá a ṣe rere ni ó dàbọ̀ ó dìgbà kan. bẹ́ẹ̀ ni màgúnmọ̀ tẹ̀ ẹnì kí n gún yẹn wúrà kọ́mọ̀lẹ́mọ ní láti mọ ìkíní ọ̀hún pété Olùtayọ̀ Fáṣínà ló kọ tí mo jẹ ní ipa kọmídà ẹ ṣeun. ó dìgbà kan. Yeah.